àwọn ọkùnrin ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run o, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ìyàwó méjì mẹ́ta mẹ́rin Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an lóòótọ́ o, kódà nínú àwọn súnnà tó dáa ní fẹ́ni tó bá lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ló dé tá a ṣe ayọ̀ Ọlọ́run gbọ́ tá wá ń fìyà jẹ àwọn obìnrin? Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ń jẹ ìyanu lé ọkọ wọn, wọ́n wá fara mọ́ bẹ́ẹ̀, wọ́n gbà fọ́lọ́run. Kí ló dé tọ́lọ́run sọ̀rọ̀ kalẹ̀ tá wá gbọ́ apá kan tá gbọ́ apá yòókù? Ọlọ́run sọ ní Al-Qur'an Karim, Ọlọ́run ní fankihu ma taba lakum minan nisa, ẹ fẹ́ yìí tó bá wù yín lóbìnrin, èyí tẹ́ ẹ bá fẹ́ nínú obìnrin ní kẹ́ fẹ́. Tó bá yẹ pọ́rọ̀ bọ̀ ní bá ń wù ọ́, má jẹ́ wọn tilẹ̀ pamọ́ Ọlọ́run. Tó yẹ pé dúdú ló bá fẹ́, má fẹ́ pupa out of pity, filẹ̀ onú rẹ̀ ní fẹ́. Ọlọ́run wá dún bẹ́ẹ̀, Ọlọ́run tẹ̀síwájú. Ó ní mathna, ẹ lè fẹ́ méjì, wa thulatha, ẹ lè fẹ́ mẹ́ta, wa ruba'a, ẹ lè fẹ́ mẹ́rin. Ṣùgbọ́n bí tá máa rí àyà ìdérè lọ́dọ̀ àwọn ọkùnrin. Àmọ́ Ọlọ́run ò dún bẹ́ẹ̀, ó tún tẹ̀ wájú. Ọlọ́run wa in khiftun an la ta'dilu fawahidatan, tá bá wá ń páyà pé ṣé máa sì lè ṣe déédé láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin, fawahidatan, kí ló tó ṣe fẹ́ ẹyọkan, dúró lórí ẹyọkan náà. Ṣùgbọ́n náà àwọn tá a máa sọ ni pé asọpọlọ nìkan ló bo ní déédé, àwọn ò lè ṣe déédé. Sọ́lọ́run wá mọ tí ń sọ ni. Ọlọ́run yìí sọ̀rọ̀ dànù, Ọlọ́run bá tí ì jẹun débi tí ó mutí. Ọlọ́run mọ̀ pa lè ṣe déédé tí ń sọ yẹn náà lójú ọmọ sọ pé ká ṣe déédé yẹn. Kìí ṣe bìkan lọ́lọ́run tí ń sọ̀rọ̀ déédé nínú Al-Qur'an Karim. Láyé mi yóò ní ya'murukum bil adli, mo pa yín láṣẹ kẹ́ ẹ ṣe déédé. Ọlọ́run yìí lan tó bá mọ̀ pé dòó ní lè ṣe kìí làábọ̀ Ọlọ́run. La yukallifullahu nafsan. Ọlọ́run yìí ṣe tó bá mọ̀ pa ní lè ṣe, kìí sọ tó bá mọ̀ pa ní lè ṣe ká ṣe. Inú àwọn déédé tọ́lọ́run ní ká ṣe, òun ni quwwatul maliyya. Ìwọ tó ṣe wípé ìyàwó rẹ̀ ń fara da ìjẹ ìmúnú ilé ni. Financial capability rẹ̀ ò gbé, ìyàwó rẹ̀ ń fara dà ni. Má wulẹ̀ tí ìfẹ́ ìyàwó kejì, farabalẹ̀ ẹ máa jọ dà pẹ̀lú ìyàwó kan náà. Ṣe súnà rẹ lára ìyàwó kan náà. Súnà ni ìyàwó kan náà, ẹ ń bá fẹ́ ìyàwó, ẹ má wulẹ̀ tí fẹ́ ìyàwó báyìí ó ti ṣe súnà. Quwwatul maliyya nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni quwwatul aqliyya. Ìwọ tó pé maturity rẹ ò tí ìgbéyàwó kan gan yanjú, ìyàwó rẹ gan náà ní làákàyè ó lè tó lé jù ọ lọ, ìyàwó rẹ gan mọ lé tó jù ọ lọ. Má wulẹ̀ tí ìfẹ́ ìyàwó kejì, ìwọ ló mọ̀ dá lérú. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ tó wá burú jù, ó ní quwwatul jima'iyya. Ìwọ tó ṣe wípé o ò lè tí satisfy ìyàwó rẹ níbi oorun, health rẹ ò gbé. Bó bá ṣe bẹ́ bá ríra yín lọ́sẹ̀ yìí, ní Monday yìí bẹ́ bá pàdé ara yín nísìn, ó tún di Monday tí ń bọ̀. Wúlẹ̀ fẹ́ kan fi ìyàwó rẹ lẹ̀lẹ́ ọkàn bẹ̀, mọ́ tún fẹ́ kejì, mọ́ fẹ́ mẹ́ta, mọ́ fẹ́ rìn. Tó o bá fẹ́ wọn jọ lé, tó o bá satisfy wọn, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n bá lọ ṣe sìnà látara rẹ̀, mo ò ní dáyà jẹ́ wájú Ọlọ́run, ẹ jọ jẹ ìyà yẹn ni o. Kí ló tá ń sí ọ̀rọ̀ náà, kí ló tá ń sì gbọ́? Nígbà tá Ànábì fẹ́ lọ, Ànábì ti ń fura pé òun ti fẹ́ lọ. Inú khutbatul wada tá Ànábì ṣe last, wáàsí kan tó ṣe gbẹ̀yìn náà nù. Ànábì wá ń ṣe wáàsí, ń kí wa ń lọ pé tí ń bá lọ tán, àwọn tẹ́ ṣe rè, àwọn tẹ́ ní ṣe rè. Nígbà tá Ànábì sọ̀rọ̀ débi àwọn obìnrin, àwọn sàbẹ̀ wá bẹkún, wọ́n sunkún. Àwọn obìnrin, àwọn ọkùnrin, wọ́n sun ẹkún. Ànábì ní alaykum bi taqwallahi fin nisa. Ó dọwọ́ yín ẹ bẹ̀rù Ọlọ́run nípa àwọn obìnrin. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí àwọn obìnrin o. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí wọn o. La tudarruhunna. Ẹ má jẹ́ wọn ó rí nira. Ẹ má fara ni wọn. Ara ní àwọn obìnrin, ẹ má fara ni wọn. Ànábì ń bẹ̀ wá, ó ní ẹ má fara ni àwọn obìnrin, ẹ má fara ni wọn. Àwọn obìnrin là kà sí mọ́ nísìn. Ànábì ò sí mọ́ àwọn obìnrin là ń fìyà jẹ nísìn. À ń fìyà jẹ àwọn obìnrin. Ẹ dákun ẹja bẹ̀rù Ọlọ́run. Ẹja lọ bẹ̀ àwọn ìyàwó, ẹja lọ túbá wájú Ọlọ́run o. Ẹja lọ túbá wájú Ọlọ́run o. Mo wá bẹ̀ Ọlọ́run fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá wà nínú condition yìí. Ọlọ́run gbàdúrà yín, yóò fọ ọmọ yín san yín lẹ́san, yóò ṣe dáadáa fún yín. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀, fa inna maw'idakunna aljannata. Ẹ má wá torí ẹ̀ sì wá wo, ẹ̀yin náà ẹ má torí ẹ̀ sì wá wo. Inna maw'idakunna aljannata. Bàbá ti wù ká pẹ́ láyé tó, á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀san yín bẹ́ wájú Ọlọ́run. Ọlọ́run fọ ọmọ yóò fi ṣẹ̀san dáadáa fún yín. Wala hawla wala quwwata illa billah.